ni Táíwò Hassan pa bí tíátà tí ó kàpá tó dé ìnira cancer ọkọjá kan mú ọ̀bẹ kan máa dún bú èèyàn cancer ìsọyàn dẹni wọ́n máa kún bí ẹran ni wọ́n á gé ọyàn ẹlòmíì wọ́n á gé ẹsẹ̀ ẹlòmíì wọ́n á la ilaha illallah nǹkan ńlá ni àmẹ́ni Ọlọ́run bá kó yọ kò sí ẹni ó lè sọ pé kó kú bẹ́ẹ̀ tọ́lọ́run bá dẹ ìnira síyàn mi ò rí ẹni sọ pé kò sí Ọlọ́run tó wá di pé fẹ́ kú tàbí tí àìsàn gbèdè tàbí tí ìnira mú tí ò ní padà sọ oh God káyìn nínú tí ó sọ láyé kódà Ọlọ́run ní tẹ́wọ́ gbà lọ́wọ́ ẹ̀ ọmọ ìyá mi bọ́ ọba lówó ṣe fàárí mọ́ níbà bọ́ ọba lọ́lá yé ta Ọlọ́run láyà kò sẹ́ni Ọlọ́run ò jùlọ. Aláàjì wa Táíwò Hassan Ògògó onítíátà Táíwò Hassan Ògògó onítíátà ọba mi ó tú ẹ sílẹ̀ omi ìrọ̀rá omi ìrọ̀rùn ọba mi ó kàn síbi ìnira ti bẹ nínú ayé ò ní bá ilé yìí lọ lábàríkà Al-Qur'an wàá jáde wàá jẹ́ ìyìn wàá jáde láti wá celebrate the glory of Almighty Allah nínú ayé rẹ. Cell ìtì ń jẹ́ bọ́dí ènìyàn human being we are component of multi-billions multi-trillion cells into make bọ́dí ènìyàn trillion of cells ló kóra jọpọ̀ àwọn ẹran kéékèèké tó bá mú bá sí ẹran kan lọ́wọ́ tó wà jẹ tí wàá kan sọ sí ẹnu lẹ́ẹ̀kan náà cells tí ń bẹ lára ẹ̀ is millions of cells. Yorùbá ń pe kinní kan ní ìrìnkò tó jẹ́ pé omi tó bá wọnú eléyìí yóò wọnú eléyìí yóò rìn kára wọn ni àwọn nǹkan wọ̀nyí ní jẹ́ ènìyàn tẹ́nìyàn bá dàgbà láyé tó bá darúgbó wàá rí pé bẹ̀rẹ̀ sí ní weak wàá rí pé awọ ara rẹ̀ bẹ̀rẹ̀ sí ní hunjọ gbogbo nǹkan ara rẹ̀ mọ́nú amẹ́rẹ́hún náà kí sẹ́kọ̀ọ́ fi lọ́kọ́lẹ̀ pẹ̀lú ẹ̀mí ẹ̀ bá gùn láyé àwọn nǹkan rẹ̀ ó máa dínkù díẹ̀díẹ̀ sẹ́ẹ̀lì ẹ̀dá ní dínkù bí sẹ́ẹ̀lì bá ti ń kú ẹ̀dá ó máa kú lọ díẹ̀díẹ̀ ẹ̀dá ó máa gbó àwọn sẹ́ẹ̀lì orúnkún ó máa kú lọ orúnkún ó máa ró àwọn sẹ́ẹ̀lì ẹ̀yìn ó máa kú lọ ẹ̀yìn ò ní lè dìde nàró mọ́ sẹ́ẹ̀lì ní jẹ́ ènìyàn the same cell ti ń kú lọ tá a fi ń kú bẹ́ẹ̀nìyàn bá fẹ́ kú sẹ́ẹ̀lì ní ó máa reduce sẹ́ẹ̀lì ní ó máa reduce tó bá fẹ́ dàdánwò the same cell náà ní ó wà overgrow ibi tí mílíọ̀nù wà yọkẹ́sà dédé di bílíọ̀nù lọ́sàn-án tó bá ti di bẹ́ẹ̀ kánsà dé nìyẹn ìnira dé nìyẹn àìnú àìsàn tí ń pa àwọn èèyàn jù láyé lónìí kánsà jẹ kan oríṣi kánsà tó wà ó lé ní 100 ọ̀tọ̀ ní colon cancer ọ̀tọ̀ ní anus cancer ọ̀tọ̀ ní cervical cancer ọ̀tọ̀ ní oríṣiríṣi ọ̀tọ̀ ní ti prostate cancer àwọn tí ń dà tí ń lùgbàdì rẹ̀ jù láyé àwọn Amẹ́ríkà àtàwọn black African ló jẹ́ pé Áfíríkà pọ̀ jù nínú àwọn tí kìíní yìí ń ṣe oríṣiríṣi ní ti ń jẹ́ cancer tó bá di ara èèyàn ó tọ̀ wọ́n gbà pé Ọlọ́run bẹ ìnira burúkú ní ti ń jẹ́ cancer ìrora burúkú ní ti ń jẹ́ cancer àgbákò àdánwò ní ti ń jẹ́ cancer gbogbo àwa tí ò tí mú Ọlọ́run mẹ́tẹ̀ sí wa àmọ́ o ta ló wá bọ́ lọ́wọ́ cancer kò tí yẹ ẹnìkan ìjọba ayé gan ọmọgbọ́n tí wọ́n á dá sí gbogbo dókítà ayé wọ́n doríkodò wọ́n ń ṣàtúnṣe ní wọn tí mọ nǹkan tí ó stop ẹ̀ pátápátá àmọ́ àwọn nǹkan tó lè prevent ẹ̀ bẹ́ẹ̀ ló bá tán ọmọ ìyá mi máa yẹ ẹni tí cancer mú cancer yìí máa sọ àyàn di ẹran tí wọ́n máa kọ bí ìgbà wọn ń kun ẹran ni wọ́n gé ọyàn ẹlòmíì wọ́n gé ọyàn àkọ́kọ́ wọ́n ní cancer ni ó tó débi ọyàn ẹlẹ́ẹ̀kejì wọ́n tó gé ó tó débi ọwọ́ wọ́n gé ó débi ẹlẹ́ẹ̀kejì ló fi jẹ́ pé type 4 ibẹ̀ ni ó ti ní dangerous ẹ̀ ló ti bẹ̀rẹ̀ ó ti ń fọ́n ká lọ síbi organ nìyẹn nígbà tó jẹ́ pé àwọn cells yẹn ìrìn kò ní omi yẹn rìn kanra wọn ní tí wọ́n bá tètè stop ẹ̀ Ọlọ́run lè pé kó má lọ mọ́ àdánwò gbáà ni Ọlọ́run má fi ṣe wá ni Alhaji Ògògó tó ṣe àtàìmọye èèyàn tí ń bẹ lórí ẹ̀ lọ́wọ́ Ọlọ́run kó bá fún wọn lálàáfíà ọba ńlá lọ́lọ́run gbogbo alágbára ayé ẹyẹ ta Ọlọ́run láyà àwọn àìsàn kan bẹ tọ́lọ́run bá dẹ sí multi-billionaire yóò di olòṣì kó tó kú láyé kódà yóò tọrọ bára kan gbogbo ẹni tí ta Ọlọ́run láyà tí ṣèkà tí sàbúrú tí òun ṣe nù wàlá àká fún ẹ̀kọ́ bá òun ọ̀bẹ̀rù tí ó tẹ̀yìn ẹ̀ jáde káì mẹ́ẹ̀ẹ́dọ́gba máa tẹ̀yìn ẹ̀ jáde tí ọba sí Ọlọ́run tó ṣàánú kanú wá kò ní àìsàn ọkàn tó ṣe ń jọ sí gbogbo owó tó ní bí bọ́ọ̀lù ò lè kọ́fà ẹ̀ ìjọba àgbáyé àtijọba Nàìjíríà ní ọmọ bá dá sí àwọn ní ọmọ gbà sílẹ̀ àwọn àìsàn kan bẹ láyé tó bá ti mú yàn tí ìbá sẹni tó lówó lọ́wọ́ ká mọ̀ bẹ lọ́nà lóko tó bá wá lówó náà ká mọ̀ ṣàdúrà lóko àwọn àìsàn kan bẹ tó kọjá owó àwọn àdánwò tó kọjá owó pọ̀ láyé yẹ ṣe fàárí yẹ gbéraga tí kánsà bá mú yàn tí ò bá sọ ẹbí ẹ̀ dọ́ lò sí tí ò bá sọ wọ́n di ẹni tí ò ní nǹkan kan mọ́ yóò sì sọ wọ́n di ẹni tí ó ṣàgbé kan yìí àfẹni Ọlọ́run bá ṣàánú lóko àmẹ́ni ọba jẹ́ ni Ọlọ́run ẹ̀kọ́ mẹ́ta níbẹ̀ lára ṣẹlẹ̀ máa dá mi ẹ lọ ṣe rere ẹ lọ níwàáre ẹ lọ ṣe rere Ànábì ní inna Allaha fi auni abdi ma dama abdu fi auni akhihi Ọlọ́run ò ní fi èèyàn sílẹ̀ ẹni tóun náà máa ń ṣàánú Ọlọ́run ò jẹ́ fi sílẹ̀ èló ni Táíwò Hassan pa bí tíátà tí ọkà bá tó dé Ọlọ́run ara yá yìí sí Ọlọ́run fi jẹ́rìí ẹ̀ pé ẹni ire ni ọ́ mi ò ní fi ọ́lẹ̀ níwọ̀ nìkan Ọlọ́run náà yá yìí sí ẹ̀kọ́ àkọ́kọ́ nìyẹn ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì kódà bó bá wà nínú àkọọ́lẹ̀ pé yá yìí ọ wọlé òbò tẹ́lẹ̀tẹ́lẹ̀ eléyìí tó ṣe yí wà nù nǹkan tí ó ràn lọ́wọ́ dókè torí ẹni ayé ń fẹ́ lọ ràn lọ́wọ́ ẹni ayé ń fẹ́ lọ gbé sókè mò ń bọ̀ lórí ẹ̀ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta tó wà níbẹ̀ ni pé kò sí ẹni tó lè fọwọ́ sọ̀yà pé òun ò lè ní pírọ́blẹ́mù tó bá dọ̀la mélòó wá ni ẹni tí ó sick tó ṣàìsàn
tí ó wá padà tó wá lo àìmọye ẹgbẹ̀rún ọdún láyé, gbogbo ẹni ó ti ṣe mistake tí ń lọ túfọ̀ rẹ̀ fake lórí internet, òun ni ó padà jàkàrà wọn kàn yìí. àmọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ọmọ ìyá mi, ọmọ ènìyàn, ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́. Ọlọ́run nìkan lọ́ba alágbára. àwọn tí ń prevent cancer ó pọ̀. ìmọ̀ràn tí mo ní fún Alhaji Taiwo Hassan Ogogo, àkọ́kọ́ ìmọ̀ràn, wọ́n fi Ọlọ́run sílẹ̀ lásìkò ìṣòro. má jẹ́ kí ìṣòro yọ sọ ẹdẹni tí ó tako ìmánì tí ń bẹ lára ẹ o. ẹni Ọlọ́run bá kádàrá pé yọgbàyé, ẹni Ọlọ́run bá kádàrá pé ọ̀run ní bọ̀ ń tọ̀ wọ́n lọ. èmi ti rí ẹni ńlá kan rí tó jẹ́ni tí ìgbàgbọ́ rẹ̀ jinlẹ̀ nínú Islam. àdánwò dé ló sìk, àwọn ọmọ dààmú ìgbẹ̀yìn, àwọn ọmọ bá láwọn gbé lọ bì kan, wọ́n gbé lọ bẹ̀ ibẹ̀ lọ́mọ kú sí. lóòótọ́ ní kírun, àmọ́ bẹ́ẹ̀ ló padà tán sí, èébù yẹn ò tán lára ẹ̀. ńlẹ̀ dá fi gbọ́dọ̀ wà careful. gbogbo miracle yàrá ń di àwa careful. ẹ̀yẹn bí Ògògó, ẹ̀rin ọ̀nà tó straight, ọ̀nà medical doctor. tẹ́ ẹ bá gba ọ̀nà abba, ẹ má gba ọ̀nà abba tí ó kó nira bá yín. àwọn abba kan bẹ tí mo ti rí tẹ́mi náà trust pé àwọn àfáà tí wọ́n máa ń ṣe dáadáa làwọn eléyìí. àmọ́ ẹ fọpọlọ sí, ẹ fi làákàyè sí. Ògògó, Ọlọ́run ò ní pa ẹ́, àmọ́ fọ̀rọ̀ rẹ̀ ti sọ́dọ̀ Ọlọ́run. kí ni wọ́n pè ní kánsà? àdánwò látọ̀dọ̀ Ọlọ́run ní ọ̀nà mẹ́ta nígbà wo ayé ẹ̀dá. àwọn kan bẹ kádàrá ló gbé wá, àwọn èèyàn wá òun lọ́wọ́ wọn. àwọn kan bẹ àfọwọ́fà ló gbé wá, àwọn kan bẹ ọ̀nà àtijọ́ àtimú ni wọ́n bá débẹ̀ tó fi mú wọn. oríṣi kánsà tí ń bẹ láyé ó lé lọ́ndrẹ́d, kódà wọ́n fẹ́ mọ̀ iye òǹkà kánsà tí ń bẹ láyé mọ́. àwọn kan bẹ nínú àwọn tí kánsà mú tó jẹ́ wípé àìsàn hepatitis B ńlọgbèdé, kódà a máa tara ara àwọn àfọwọ́fà ara kánsà. ẹni tí mutí ń fa kánsà lẹ́sẹ̀, ẹni tí ń fa gbó, ẹni tí ń fa dírọ́ọ̀gì, ẹni tí ń fa sìgá, ẹni tí ń dúró bí wọ́n ti ń èéfín, tí wọ́n ti ń dáná ilẹ̀, tí wọ́n ti ń èéfín mọ́tò, ẹni tí ń dúró ń bẹ̀ ó lè kó, ẹni tí ń ṣiṣẹ́ láwọn indọ́sítírì ńláńlá tí wọ́n ti ń lo kẹ́míkà oríṣiríṣi ó lè kó. kódà body cream táwọn obìnrin fi ń bóra tí wọ́n fi ń bleach ń fa kánsà. pàápàá jùlọ tó bá ti ní hydroquinone tó dẹ̀ ní mercury nínú, kò sí ọgbọ́n tó ń tọ̀hún bí dásí, yóò ní skin cancer kó tó jáde láyé. ìnira kánsà ọkọjá kan mú ọ̀bẹ kan máa dún gbé yẹn. kánsà ìsọ̀yàn dẹni wọ́n máa kún bí ẹran ni. wọ́n á gé ọyàn ẹlòmíì, wọ́n á gé ẹsẹ̀ ẹlòmíì, wọ́n á la ilaha illallah, nǹkan ńlá ni. àmẹ́ni Ọlọ́run bá kó yọ, kò sí ẹni ó lè sọ pé kókó bẹ̀. àwọn kan ti wá tó ti ṣe wọn, tọ́lọ̀ sì fà wọ́n bẹ̀, tọ́lọ̀ ń fà wọ́n yọ. àmọ́ bá kádàrá dé lára ẹni ultraviolet ray. kánsà àmọ́ bá oòrùn tí ń bẹ ní sánmọ̀rìn. àwọn àsìkò tí oòrùn bá le kankan tí ń send rays, ẹni ó bá forí kó ó lè ní kánsà. ara àwọn nǹkan míì tó tún máa ń fa kánsà látara ṣẹ́ tó ń kálukú ṣe. àwọn àgbẹ̀ tán máa ń lo pesticide ní tí wọ́n fi ń pa oko, oògùn pako, kódà oògùn pẹ̀fọn ó lè kọ́ sí kánsà tó bá pọ̀ jù tẹ́dà ń fà símú. bákan náà àwọn mẹkáníìkì, àwọn wẹ́ldà, èéfín mọ́tò, kẹ́míkà mọ́tò, iná tí ń jó mọ́ra àwọn iná tí ń sábẹ̀, òórùn tí ń jáde ń bẹ̀, a máa fa kánsà. environmental náà ń bẹ níbi tó bá ti jẹ́ environmental pollution, a máa fa kánsà. radiation ó ń fà, àti bẹ́ẹ̀ lọ. oríṣiríṣi ni ti ń jẹ́ kánsà. àwọn tí ń ṣiṣẹ́, kódà àwọn tí ń jẹ́ hairdresser àtàwọn bábà, kẹ́míkà tí ń fi ń fọ irun a máa fa kánsà. àwọn míì náà ń bẹ tí ń jẹ́ oníṣẹ́ ọwọ́ míì tó tún lè tibẹ̀ gbé wọn lọ. àwọn celebrity ayé majority wọn máa ní kánsà. kánsà ò mọ̀ olówó kò mọ̀ tálíkà. kánsà ò mọ̀ pé léyìí ò ní nǹkan kan ẹjọ́ wọn fi lẹ̀. ẹni Ọlọ́run bá ti kádàrá ẹ̀ mọ̀ yóò sì mú náà ní. ibà àmọ́ ní kọ́bọ̀ lọ ó ń tọ̀ wọ́n kàn di jalajala kó tó lọ. àmọ́ tẹ̀yìn bá lówó ó lè má di jalajala, àmọ́ ìnira yóò pọ̀. àwọn tí ń jẹ́ celebrity wọ́n ní tí ń fa tiwọn jù. àìsùn gbogbo ògbà, àìmọ́ wáyè láti rest ó lè fà. bákan náà ní tí ń fà á fún wọn ò ní stress máa ń fà, àìsùn lásìkò máa ń fà, mímọ suspend àti lọ rí dókítà pẹ̀lú signal kékeré ó máa ń fà. àgbo tẹlomi ọmọ túmẹ̀ tí ń gbé mu ó máa ń jẹ́ kíkiní yẹn ó lékún, òun àwọn lérò pàgbọ́n yẹn ó lè lọ ni. Ọlọ́run ló mọ iye fẹnujá fẹsẹ̀ ìdáfọrùn ìdáfìdíjá tẹ̀ ń jẹ tó jẹ́ pé òjíṣẹ́ kánsà ni. kéèyàn ọmọ lanu ní gbangba máa pariwo àwọn tá à ń kó sọ fún ní máa ń fa kánsà àtàwọn oríṣiríṣiríṣi. Ọlọ́run dákun mọ́ tán náà àdánwò sàtì àdàkùn mọ́ sàn ti bànújẹ́. sílẹ̀ ògógó látòkéde rẹ̀ ọ̀lẹ́ ni wá ìwọ lálágbára, ọ̀lẹ́ ni wá ìwọ lálágbára, ọ̀lẹ́ ni wá ìwọ lálágbára. Ọlọ́run dákun mọ́ tán náà àdánwò sàtì àdàkùn mọ́ sàn ti bànújẹ́. sílẹ̀ ògógó látòkéde rẹ̀ ọ̀lẹ́ ni wá ìwọ lálágbára. ìtàn pè ní kánsà. Ọlọ́run ló yọ bàbá Wọlé Ṣóyínká nínú ẹni ó dákú rẹ̀ tọ́lọ́run fún un ṣe ló wà. bàbá ló ti wọ 90, bàbá tó ń sáyé ẹ lọ. eléyìí tó burú jù nínú kánsà tí máa mú 80% ọkùnrin ó ní prostate cancer ó ló burú jù. ẹ mọ iye ọkùnrin tó jẹ́ pé wọ́n gé nǹkan ọmọkùnrin ẹ̀ kú òkú tó lè gbádùn kó tó lè sáyé wọn bá tọ́ bá kú. àti bẹ́ẹ̀ lọ ní ti ń jẹ́ kánsà ó burú jọjọ. lára àwọn tí kìnnìún ti wá pa ẹja mẹ́nuba díẹ̀ bẹ́ẹ̀, òun ló pa President Yar'Adua kánsà náà ni, òun ló pa Gani Fáwẹ́hìnmí kánsà náà ni,
òun ló pa ìyàwó Babangida Mariam Babangida cancer náà ni, bẹ́ẹ̀ kọ́ Ransome Kuti cancer náà ni, àti oríṣiríṣiríṣiríṣiríṣi tó ti ṣẹlẹ̀ sáwọn èèyàn láyé. À ń bẹ Ọlọ́run kọ́ lọ́wọ́ là wá ni. Allahumma najina ma najina wala tu'allikina ma al-aliki ya azizu ya gafaru ya rabbal alamin. Ẹ wá dákun, tá bá sọ̀rọ̀ lọ, tá bá sọ̀rọ̀ bọ̀, orílẹ̀-èdè Nàìjíríà ọjọ́ wo la tó fẹ́ kẹ́kọ̀ọ́, ọjọ́ wo la tó fẹ́ kẹ́gbọ́n. Nínú àìsàn tí ń pa ọmọ orílẹ̀-èdè Nàìjíríà jù lásìkò yìí, pàápàá jùlọ àwọn olówó là ń gbọ́ tiwọn, àìmọye tálíkà tí ń kú lábẹ́lé tẹ́nìkan ò mọ̀. Nínú àkọsílẹ̀ wọn ní gbogbo ayé àìsàn tí ń pa àwọn èèyàn nọ́mbà 2 tó pọ̀ jù cancer ni. ń pa at least èèyàn 9 million sí 10 million lọ́dọọdún. Èèyàn 9 million sí 10 million ní cancer pa lọ́dọọdún, pẹ̀lú oríṣiríṣi àìsàn cancer tó káyé. Wọ́n wá ẹ wá wo Nàìjíríà. Nínú àìsàn tó máa àwọn olówó Nàìjíríà, àwọn alágbára Nàìjíríà tí ń lọ sókè òkun, tí ń lọ tọ́jú ju àìsàn cancer jẹ́ kan bẹ́ẹ̀ o, renal failure jẹ́ kan bẹ́ẹ̀ o, àìsàn heart, àìsàn ọkàn ó jẹ́ kan níbẹ̀ nínú nǹkan tí ń lọ tọ́jú. Wọ́n wá ní owó tí Nàìjíríà ná lókè òkun láti lọ tọ́jú àwọn àìsàn yìí lọ́dọọdún ó lé ní $1 billion. Ẹ̀yin olóṣèlú ẹ̀ ní tìjú. Wàláhì nínú aládánwò ní majority àwọn tí wọ́n ti ṣèjọba kọjá Nàìjíríà. Kẹ́nìkan ti ẹ̀rọ pé nǹkan báyìí jẹ́ ẹ̀dí, ibo ni wọ́n gbé wọn lọ? Àbẹ́ ẹ̀rí tìjú ni. Odidi President Yar'Adua ó kú sí Saudi. Buhari náà fẹ́ kú sí London tán. Kẹ́ẹ̀tì ẹ̀ wá di jùmọ́ríkà nìkan kọ́ ọsibítù ẹ̀yọ̀ kan. Ìbá ṣe ti ọkàn, ìbá ṣe ti heart, ìbá ṣe ti kidney. Ṣé dandan ni kẹ́yìn máa kówó lọ òkè òkun ni? Wọ́n ṣépè fún Nàìjíríà pé ká máa kówó sọ́dọ̀ tí náà. Àwọn orílẹ̀-èdè tí wọ́n lajú láyé challenges tó bá dé bá wọn convert ẹ̀. Wọ́n máa sọ dórí ire ni o. Gbogbo orílẹ̀-èdè tó lajú láyé ẹ̀wòrán Lárúbáwá challenge wọn lápáta. Nínú ìlú tí ò sí odò ẹyọ kan, kò sí not even a single river, Saudi Arabia. Kò sí odò, àpáta ní gbogbo ẹ̀. Wọ́n convert àpáta tó jẹ́nira, ó ti rọrùn. Wọ́n drill ẹ̀, wọ́n yọ express ńbẹ̀, wọ́n drill ẹ̀, wọ́n yọlé, wọ́n drill ẹ̀, wọ́n yọ ibi security, wọ́n yọ bọ́ǹkà. Ìlóhùn ran Iran lọ́wọ́ dòní àárọ̀ yìí lórí ìjà tí ń bá Amẹ́ríkà jà. Àwọn àpáta yẹn ní ràn lọ́wọ́. Ìtọ́lọ̀ ń ṣe sọ́dọ̀ wọn, wọ́n convert ẹ̀, wọ́n sọ ọ́ di rọrùn. Àwọn ìlú tí òkun dà wọ́n láàmú, wọ́n fìlì òkun fìlì ẹ̀, wọ́n convert ẹ̀, wọ́n sọ dowó mọ́ra wọn lọ́wọ́. Ẹ lọ wò káwá padà sórí medical. Ẹ lọ wo Germany lẹ́nu, ẹ lọ wo India lẹ́nu. India rí pé multiple population táwọn ní, massive population táwọn ní, òun ló ń kọ́ sí high rate of heart disease àìsàn ọkàn, ó ń dà wọ́n láàmú, wọ́n dẹ̀ tó ń rojú lò dọ́jọ́ alẹ́. India ọmọ sáfún, wọ́n máa kó owó jáde fún research oríṣiríṣi pé àwọn gbọ́dọ̀ ṣẹ́gun kínní, wọ́n wá ṣẹ́gun ẹ̀ tán ní àìsàn kínní. Gbogbo àwọn àìsàn ìwádìí jẹ́ ń tọ́jú lówó kékeré, wọ́n ń tọ́jú ẹ̀ lọ́fẹ̀ẹ́ fáwọn ọmọ ìlú wọn. Owó tí wọ́n ná tí wọ́n fi ṣe bó ṣe pọ̀ tó, gbogbo àgbáyé ní sanwó yẹn fún wọn lé, torí pé àwọn làkọ́kọ́ àwọn tí wọ́n dojúkọ challenge yẹn, wọ́n dẹ̀ rí pé àwọn fẹ̀yìn ẹ̀ lílẹ̀. Ẹ lọ wo Germany, tuberculosis ní ń dà wọ́n láàmú nígbà kan. Kí ló fà á? Industrial growth. Àwọn industry ńláńlá tí ń lo chemical oríṣiríṣi àtẹ̀fín tí ń jáde ní tuberculosis, àrùn jẹjẹrẹ ọkàn, àrùn gògóńgò ńlọba bẹ̀rẹ̀ sí mú wọn ikú àwúyàwèrè lójú títì. Wọ́n fèsì challenge yẹn ni pé àwọn eléyìí ìkọ́ ni ó lé àkókò nílùú, kò dẹ̀ di progress àwọn lọ́wọ́. Wọ́n fèsì ẹ̀, wọ́n mú ìní ẹ̀, wọ́n gẹ̀ẹ́tì ògùn ẹ̀, wọ́n dá hospital rẹ̀ sílẹ̀, ó di tí gbogbo ayé ń kówó lọ sọ́dọ̀ wọn. Ẹ lọ wo Amẹ́ríkà, ẹ wo àwọn infection ńláńlá, infectious disease tó ṣẹlẹ̀ nílùú wọn sá fún, wọ́n dúró tì ní. Inú tí tí gbogbo ayé wà ń kówó lọ lù wọn, lọ wá ògùn nísìn. Ẹ lọ wo Israel, kí ló ṣe wọ́n? Cancer ni. Látara cancer, Israel make billions of dollars every year. Nígbà tó kọlù wọn látara àwọn chemical tí wọ́n fi ń dáko, chemical tí wọ́n fi ń po nǹkan ogun pọ̀, majority wọn ní kí ní cancer mú lọ́tún lọ́sì. Wọ́n wá ṣe research, wọn kówó jáde, wọ́n máa fẹ̀yìn rẹ̀ lélẹ̀. Lọ́wọ́ àdín tí gbogbo èèyàn ń sá lọ tí wọ́n bá ti ní cancer, bí wọ́n ṣe ń lọ India ni wọ́n ń lọ sí Israel. Ọmọ Nàìjíríà kí lẹ̀ yín fowó tí ń ṣe gbogbo àdánwò tó bá dé báwọn olórí, àfi kan bá tẹ́ bá sá lọ sẹ́yìn òdì, àfi tẹ́ bá sá lọ sílùú òkèèrè. Ibẹ̀ ni wọ́n ti lọ wọ́ owó tó yẹ. Ẹlòmíì ẹyọ̀kan èèyàn péré ó lọ ná owó láti tọ́jú àìsàn, owó tó ti tó establish odidi hospital tí gbogbo ayé ọmọ kó wá bẹ̀. Nítorí wá burú jù ẹ̀yin òpònú olóṣèlú yìí, nítorí burú nínú wàyí ni pé kò wá sórílẹ̀-èdè tẹ́ lọ láyé tẹ́ wá ìwòsàn lọ. Ọmọ Nàìjíríà náà làwọn dókítà tẹ́ tó pàdé lọ, ọmọ Nàìjíríà làwọn nọ́ọ̀sì tẹ́ pàdé lọ. Ẹ fara ni wọn, ẹ kówó wọn ná, ibi wọn sá lọ náà lẹ tó kówó lọ bá wọn. Owó tẹ́ jí kó àwọn náà lẹ padà lọ dá padà fún. Àìmọye hospital ńláńlá lágbàáyé tó jẹ́ pọ̀ ọmọ Nàìjíríà lónìí. Ẹ̀yin tẹ́ ń bẹ láyé ẹ̀yà ronú tubuyabuna Ádámù anta liyaumi fi mahali isitagfirillahi naligafirallah isitagfirillahi naligafirallah. Tubuyabuna Ádámù, ẹ lọ ronú. Ẹ̀yin olórí wa san ògógó ni wọ́n sọ pé wọ́n fẹ́ gbé lọ sí Israel, wọ́n fẹ́ gbé lọ sí India. Kẹ́tọ́rí pé ó weak ẹ̀ ti rẹ̀ gbé láti travel. Kí ló burú kí Nàìjíríà ó tiẹ̀ lẹ́yọ̀ kan nínú tí ń ṣe wájú lórílẹ̀-èdè Nàìjíríà. Tubuyabuna Ádámù anta liyaumi fi mahali. Ààrẹ orílẹ̀-èdè tí nǹkan kan bá ṣe ó dìlú èbó, gbogbo ẹ̀yin gómìnà ó dìlú èbó, gbogbo ẹ̀yin mínísítà, gbogbo ẹ̀yin sẹ́nẹ̀tì, gbogbo ẹ̀yin rẹ́ẹ̀pù ó dìlú èbó. Ẹ fọ́nú fọ́ra ni. Sí ayéwo ẹ̀yin olórí lásìyàn. Kí ló dé tẹ̀tí ẹ̀ ní foresight? Tẹ́nìkan tiẹ̀ kọ́ hospital ńlá kan
mo gbọ́ pé wọ́n ń kọ́ hospital kan lọ́wọ́ nílùú Àbújá àmọ́ mi ò rò pé ìjọba lónìí gẹ́gẹ́ bí nǹkan tí mo google tí mo kà nípa ẹ̀ wọ́n ń pè ní African Medical Center of Excellence CAMCE l'Àbújá cardiovascular disease ọ̀kan nínú àwọn àìsàn tó burú yìí ni wọ́n ń kọ́ sí ó ṣeé ṣe kọjá pàrọ̀ China náà tó wá kọ́yẹ̀ tiwa ní Nàìjíríà ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ọjọ́ wo la tó fẹ́ ronú kò sí iná tẹ̀ tí ń stable bọ̀ díẹ̀díẹ̀ adúpẹ́ fọlọ́run kò sómi security ti ń balance bọ̀ díẹ̀díẹ̀ adúpẹ́ fọlọ́run gbogbo owó tẹ kójọ ẹ fi ṣe nǹkan rẹ̀ owó tẹ kójọ táwọn orílẹ̀-èdè àgbáyé àwọn orílẹ̀-èdè mi ò padà ló ń gbẹ bá kú ebe nìkan ló jábọ́ nínú plane l'Amẹ́ríkà nínú àwọn olówó yín náà ni bó ṣe lówó tó kú sí Amẹ́ríkà gbogbo tó ní l'Amẹ́ríkà ta ló kù tí ó claim ẹ̀ tubuyabuna ádámù àtàlíyàwó fi máa lè ìsìtẹ́gì fìrí lọ àyè nàlẹ́ká àfìrà lọ ìsìtẹ́gì fìrí lọ àyè ẹnìkan lọ bá ànábì ó lóun dẹ̀rà kún ní òun mẹ́ta kí ni kò wọ́n ṣe kò wọ́n fọlọ́n sọ ni àbí kò wọ́n tù tó ló ń fẹ́ kírun ànábì ní akílẹ̀ ha thumma tawakkal kọ́kọ́ lọ dè mọ́lẹ̀ kọ́ wá ṣẹ̀ṣẹ̀ fọlọ́n sọ ètò mi pé prevention is better than cure lára àwọn nǹkan prevention tó wà fún cancer cancer kọjá òun lówó òun lóògùn òun pọ́n òun lè játárẹ́ ọkọjá ọ̀rọ̀ cancer afẹ́ni Ọlọ́run bá là lóko wàláyé afẹ́ni Ọlọ́run bá là lọ́rọ̀ cancer àìmọye èèyàn tó ní lára ń sìn tí ó mọ̀ pé òun ni àìmọye èèyàn táwọn àwọn àfáà mùsùlùmí tí wọ́n ń tàn jẹ tí wọ́n lọ́fà ni wọ́n ta lọ́fà ni àwọn àlìjànnú ni àìmọye èèyàn táwọn olórí ẹlẹ́sìn Christianity tí wọ́n ń tàn jẹ tí wọ́n sọ pé Jésù ní ń bàjá wọ́n sọ pé wọ́n ta lọ́fà ni wọ́n máa gbé bọ̀ wọ́n máa pariwo yàn kan lé lórí tẹ̀mí ẹ̀ bọ̀ àìmọye èèyàn tí wọ́n rúbọ ẹyẹlé tán lé ẹlẹ́yẹlé tí wọ́n rúbọ whereas cancer ní í ṣe àmọ́ prevention is better than cure lára nǹkan tá a lè lò tí gbogbo àwọn àjọ àgbáyé tí wọ́n gbà pé bẹ́ẹ̀ ni tí Ànábì ti tọ́ka fáwa close to 1,500 years ago tànàbí ní Ọlọ́run fi ìwòsàn 99% àìsàn síbẹ̀ àyàfi ikú nìkan lára ẹ̀ ó ní abatu sauda tí wọ́n bá lè máa jẹ bíi 2-3 abatu sauda lójúmọ́ wọ́n ní ó ṣe é ṣe kọ́nà ó lò ń sábàbí kọ́mọ̀mù garlic mo ti rí medical video kan rí tí wọ́n yọ òróró cancer kúrò lára ẹnìkan bí òróró ní kíní yẹn rí ó wá ń ṣe lólólóló bí ọ̀rá ẹran wọ́n wá mú gálíìkì wọ́n súnmọ́ bí wọ́n ṣe ń súnmọ́ ní kíní yẹn sún dànù ní súnkù kò fẹ́ dúró bí gálíìkì wà ìyẹn proof pé gálíìkì wà ní nǹkan tó lè prevent cancer téèyàn bá jẹ níwọ̀n tó wọ̀n sí tó bá tún jẹ jù ó lè pa kíndìnrín rẹ̀ òun tó ń tọ́ka àdánwò mí nìyẹn lára nǹkan tán tó máa ń lò léwé guava tí wọ́n bá fi sí agbo ewé guava turmeric kódà oyin olive oil gbogbo ẹ̀ wọ́n ló máa ń prevent ẹ̀ nínú táwọn oníṣáyẹ̀nsì ayé tó wádìí ni pé ààwẹ̀ gbígbà ó máa ń prevent cancer tí ẹ bá lè máa gbààwẹ̀ dáadáa torí àwọn cell tí kìíní yẹn tó fẹ́ overgrow ààwẹ̀ máa ń jẹ́ kó ó máa ń fà á wálẹ̀ gbogbo nǹkan tó fẹ́ máa fún àwọn cells yẹn lóúnjẹ tí ó fi máa tóbi kò ní ráyè tóbi títí tí immune ẹni yóò fi strong enough láti fight ẹ̀ ààwẹ̀ wà nínú nǹkan tí wọ́n fi fight cancer ẹ wá rí níparí eléyìí tá a wí ló ṣẹlẹ̀ yìí mo wá gbé ọ̀rọ̀ mi mo gbé sórí ẹni tó fẹ́ ṣe gómìnà nípínlẹ̀ Ògùn state ìyẹn bàbá wa Yáyì sẹ́nitọ̀ Yáyì Ọlọ́run gbé ògògó wá bá yín sì ṣàánú ẹ̀ sẹ́nitọ̀ Yáyì wàá ràánú Ọlọ́run sẹ́nitọ̀ Yáyì wàá wọlé ìbò sẹ́nitọ̀ Yáyì Ọlọ́run gbé ga ju bó ṣe lérò lọ torí agbúrò pé bó ṣe ṣe fún gbogbo ayé nìyẹn sẹ́nitọ̀ Yáyì ìwọ mẹ́nìkan pé mùsùlùmí lélẹ́yìí kírísítẹ́nì lélẹ́yìí kì í ṣe pé nítorí pé ògògó jẹ́ sẹlẹ̀bírìtì wọ́n láì mọyé èèyàn ló ti ṣàánú lábẹ́lé nítorí wọn náà mú Ọlọ́run fi lé ẹ lọ́wọ́ àmì ẹwà dákùnrin tó bá dépò gómìnà tán àwọn òsìyè méjì irú àrùn ògògó yọ Ọlọ́run ló ń sábàbí rẹ̀ tó tiẹ̀ fi dépò tó bá dépò tán bó jẹ́ pé Ògùn state ní gbogbo àgbáyé ọmọ kó wà ní ẹ̀kọ́ hospital ẹ̀yọ̀ kan ẹ̀kọ́ hospital kan tí ó challenge gbogbo ayé orí àwọn ọmọ Nàìjíríà tí wọ́n máa jẹ́ medical doctor máa pín gan ẹ pé wọ́n throughout the world ẹni kan máa bọ̀ èló ni wọ́n fẹ́ gbà èló ni wọ́n san fún Ọlọ́run tẹ́yìn náà ò lè san ẹni kan máa bọ̀ kan wá bẹ̀rẹ̀ research oríṣiríṣi kan wá bẹ̀rẹ̀ research tó bá jẹ́ pé Nàìjíríà láti kọ́kọ́ rógun rẹ̀ tí ò ní sí chemotherapy ń bẹ̀ mọ́ ẹ kó wọn jọ owó tẹ́ ẹ bá ná gbogbo àgbáyé ọ̀sán tàbí bílíọ̀nù ẹ̀ yóò wà nínú àkọsílẹ̀ pé ẹ̀yin lẹ ṣe nǹkan báyìí nínú ayé lásìkò táwọn gómìnà ń ṣe competition wọ́n ń ra lé wọ́n ń rọkọ̀ wọ́n ń ra agbá wọ́n ń ra wo ẹ̀yin ẹ̀fìn fi bíi tí wọ́n tẹ́ bá ti dépò ẹ bẹ̀rẹ̀ hospital láti òsìwẹ̀ ẹ tààrà ayé láyà Ọlọ́run ó dẹ̀ fún yín ṣe lálùbáríkà Al-Qur'an Ọlọ́run àbí Ọlọ́run fún sẹ́nitọ̀ Yáyì Ọlọ́run kó bá a gbé dépò jẹ́ ó rọrùn ju bó ṣe lérò lọ wọlá dáadáa tó ṣe táàrí wọlá ìmọye tó ti ṣe táàrí ọba tí gbé ẹ̀dá gòkè Ọlọ́run kó bá a gbé gòkè Ọlọ́run kó bá a fún níṣẹ́gun ẹ wá rí lórí àzánù gbogbo Allahumma ilayka nashku dafa quwwatina Ọlọ́run àwa táwọn iná ò lẹ́ni wá wọ́n fi àdánwò yìí kan wa òun tó ti wọbẹ̀ Allahumma ilayka nashku dafa quwwatina apariwo wá sọ́dọ̀ ọ̀rẹ́ Ọlọ́run pé ọ̀lẹ́ni wá lórí ọ̀rọ̀ àzánù ògògó ọ̀lẹ́ni wá Ọlọ́run Allahumma ilayka nashku dafa quwwatina wakilata illatina àlọ́gbọ́n àlóye tá a fi lè yanjú ọ̀rọ̀ yìí àwa ní alanas nínú ẹni ó kéré jù nínú èèyàn làwa Ọlọ́run àtògbogbo àti gbogbo wa akéré nínú sẹ́ẹ̀rì Ọlọ́run à ń tarọ́bù náà wà ń tarọ́bù lè mustada'afin
ìwọ lọ́lọ́run wa, ìwọ lọ́lọ́run àwọn tó bá jẹ́ ọ̀lẹ́bí wa báyìí ilá máa ń tẹ̀kílù náà ta lọ fẹ́ lé wa lọ́ọ́ bá ọlọ́run tó bá gbàdúrà wa, tó bá gbàdúrà wa lórí ẹni tí ń sìn ẹ́, tó bá gbàdúrà wa lórí ẹni tí ń dun aráyé nú, tó bá gbàdúrà wa lórí ẹni táwọn èèyàn mọ̀ lẹ́ni rí, ta ló fẹ́ lé wa lọ́ọ́ bá ọlọ́run ilá bá yín di àtàjà àmọ́ náà sẹ́ni tó jìnnà sí wa, ẹni tó jìnnà sí ògbógbó lọ fẹ́ lé lọ́ọ́ bá ní amúyílá àdúgbò ní malakta wo amúrinà àbí àwọn ọ̀tá ẹ̀ ló fẹ́ kàn fi rẹ́rìn ní ọlọ́run ọlọ́sìn náà báyìí ní lamtẹ́kùn bínú ọgọ́dọ̀gùn náà láyìn náà tí ní ọlọ́run ọba ti bínú sí wa àkíyà àmọ̀pọ̀ rẹ ní ó gbẹ̀yìn ọlọ́run dákun mọ́tàn àdánwò sàtì àdákun mọ́tàn ti bánújẹ́ sílẹ̀ ògógó látòkédè lẹ̀ ọ̀lẹ ni wá.